Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn. Ilé tí a ti ń kọ ìròyìn bíi àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo rẹ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé bí àkókò ṣe ń bá wa ká lọ o. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní di o. Ajíbádé Emmanuel Olúwatómọ̀ ni orúkọ titi mi. Ìròyìn tí mo mú wá fún lónìí ni bí ọmọ ilé ẹ̀kọ́ pólì ní Taraba tó pa àwọn ọwọ́ méjèèjì nínú wáyà iná gíga ṣe yè. Ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ ilé ẹ̀kọ́ Taraba State Polytechnic kan Lorhe Samuel Paul ti sọ bí ó ṣe yè lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tí ó fa kí wọ́n gé ọwọ́ méjèèjì rẹ̀ kúrò. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní Jalingo, ìlú olú ìpínlẹ̀ Taraba ní ọjọ́ tí wọ́n pè ní 21 oṣù May ọdún 2025. Ní ọjọ́ náà, Paul mú ọ̀pá irin kan tí wọ́n fi gbé así sókè, ṣùgbọ́n láìmọ̀ ọ̀pá irin náà kan wáyà iná gíga tí iná rẹ̀ lágbára gan. Iná náà wọ ara rẹ̀ ó sì fara pa gan. Àwọn ènìyàn tó wà níbẹ̀ bẹ̀rù gan nítorí ipò rẹ̀ burú. Wọ́n gbé e lọ sí ilé ìwòsàn níbi tí àwọn dókítà ti bẹ̀rẹ̀ sí tọ́jú rẹ̀. Paul lò 28 days nínú ìtọ́jú pàtàkì ní ilé ìwòsàn. Nígbà tí ipò rẹ̀ burú gan, àwọn dókítà kò ní yàn mí bí kò ṣe láti gé ọwọ́ méjèèjì rẹ̀ kúrò kí ẹ̀mí rẹ̀ lè là. Lẹ́yìn tí ó jí, ó rí pé ọwọ́ méjèèjì òun kò sí mọ́. Ìṣẹ̀lẹ̀ náà mú ìbànújẹ́ bá a, ṣùgbọ́n Paul sọ pé kò fẹ́ juwọ́ sílẹ̀ nínú ìgbésí ayé. Ó sọ pé ó sì fẹ́ máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé kò lè kọ̀wé pẹ̀lú ọwọ́ mọ́. Ó sọ pé ó ti kọ́ bí ó ṣe lè lo fóònù pẹ̀lú àwọn apá tó kù lórí ara rẹ̀. Ó sì ń gbìyànjú láti ṣe àwọn ohun kan fúnra rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Taraba, Agbu Kefas, ran Paul lọ́wọ́ pẹ̀lú owó ìtọ́jú ní ìbẹ̀rẹ̀, ó sì tún fún un ní 500,000 naira lẹ́yìn tí ó jáde kúrò ní ilé ìwòsàn. Paul sọ pé owó náà ràn án lọ́wọ́ láti máa tọ́jú àwọn ọgbẹ́ tó sì wà ní ara rẹ̀, ṣùgbọ́n ó sọ pé ìrìnàjò ìtọ́jú rẹ̀ kò tíì parí. Ó sì nílò ìtọ́jú míì láti owó ìkẹ́ tí yóò jẹ́ kí ó lè ṣe àwọn ohun kan dáadáa. Paul ti bẹ ìjọba ìpínlẹ̀ Taraba, àwọn iléeṣẹ́ àti àwọn ènìyàn tó ní ọkàn rere pé kí wọ́n ran òun lọ́wọ́. Ó tún bẹ̀bẹ̀ pé kí wọ́n fún un ní àǹfààní iṣẹ́ ní ọjọ́ iwájú kí ó lè bójútó ara rẹ̀ àti ẹbí rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Paul pàdánù ọwọ́ méjèèjì, ó sọ pé ìrètí rẹ̀ kò tíì parí. Ó ní ohun tó ṣe pàtàkì jùlọ fún un ni pé kí ó sì wà láàyè, ó sì ń gbìyànjú láti kọ́ ìgbésí ayé tuntun. Báyìí ni ọ̀rọ̀ ìmọ̀ fún orí ìròyìn títí wa ti òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.